ìjọba ìpínlẹ̀ kwara ṣèkìlọ̀ tako dída ìdọ̀tí sójú àgbàrá àtàwọn ààyè tí omi ń gbà kọjá. ìjọba ìpínlẹ̀ kwara ti tún ṣèkìlọ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ náà tako dída ilẹ̀ lọ́nà àìtọ́ bíi à ń da ilẹ̀ sójú àgbàrá àtàwọn ojúṣàn omi tó fi mọ́ ẹ̀bá ojú ọ̀nà láti pèsè ìrànwọ́ fún ìjọba nínú ìgbìyànjú àti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjàmbá omíyalé àgbáyà ṣọ́ọ̀bù àti láti dènà ìṣíyọ àrùn ní ìpínlẹ̀ náà. kọmíṣánná fọ́rọ̀ àyíká nípínlẹ̀ kwara hajia nafisat musa buge ló sọ ọ̀rọ̀ ọ̀hún lásìkò tó lọ́ọ́ ṣe àyẹ̀wò sí àwọn ààyè èyí tí ìjọba yàn fún gbígbé goro ìdálẹ̀ sí. hajia nafisa ẹni tó bá wọn oníròyìn àtàwọn òṣìṣẹ́ aṣàyẹ̀wò ìmọ́tótó àyíká sọ̀rọ̀ lẹ́yìn tó rìn yíká àwọn ibùdó náà ṣàlàyé wípé ńṣe ni wọ́n ti gbé ìpínlẹ̀ kwara sí ìpele tó ga jùlọ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí a bá ń sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ tí àyíká rẹ̀ mọ́ tónítóní. ó sọ pé nítorí náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ kí èyí lè tẹ̀síwájú fún àǹfààní gbogbo ọmọ àti olùgbé ìpínlẹ̀ kwara. Buge tún lu ìjọba lógo ẹnu lórí bí wọ́n ṣe pèsè goro ìdálẹ̀ sí àwọn ojúkò kọ̀ọ̀kan eléyìí tó wà ní ìpínlẹ̀ kwara lẹ́yìn tó sì jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn ènìyàn yóò ní àǹfààní àti máa dalẹ̀ sínú àwọn ìhòòrò náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. kò ṣàìgbà àwọn olùgbé ìpínlẹ̀ kwara ní ìmọ̀ràn tó tún fi mọ́ àwọn tí wọ́n ń gbé ilẹ̀ náà dànù láti má ṣe fi dídà ilẹ̀ ọ̀hún ṣeré ní ìgbà kọ̀ọ̀kan lẹ́yìn tó sì sọ wípé níṣẹ́ ni kí wọ́n máa gbé àwọn ilẹ̀ náà dànù ní àkókò tó tọ́ àti eléyìí tó yẹ lọ sí ibùdó ìdálẹ̀sí eléyìí tí ìjọba fọwọ́ sí. ó wá ṣèkìlọ̀ wípé bí a ṣe ń súnmọ́ àkókò òjò kí àwọn aráàlú kí wọ́n yàgò níbi dídá ilẹ̀ sí ibi tí kò tọ́. bákan náà òun ni ó tún kọ̀ròjú sí bí àwọn ọlọ́jà mìíràn ṣe ń pàtẹ ọjà sí ojú ọ̀nà tí wọ́n sì kùnà láti fi ààyè sílẹ̀ fún lílọ bíbọ̀ àwọn ọlọ́kọ̀ àti àwọn tó ń fẹsẹ̀ rìn ìyẹn ní ọjà ọba. kò ṣàìpàrọwà sí àwọn ọlọ́jà náà láti máa pàtẹ ọjà sí iwájú ìsọkówà wọn eléyìí tó ń bẹ láàrin ọjà lẹ́yìn tó sì jẹ́ kí ó di mímọ̀ wípé níṣe ni ìṣèjọba Abdulrahman Abdulrazak kò ní fi àyè gba pípàtẹ ọjà sí ojú pópó tàbí sí orí àwọn ohun amáyédẹrùn mìíràn èyí tí ìjọba pèsè fún àǹfààní ará ìlú.